Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́lẹ̀ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ̀yin náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Ẹ ṣáà kó nira wà yẹn. Ẹ ṣáà kó nira ṣe Ádámù yẹn. Sọ́kè yẹn bá kó nira mọ̀bílù. Èmi máa ń fi ara balẹ̀, wọ́n máa ń fi ara balẹ̀ owó ń tòun ni. Máa ń fi ara balẹ̀ tọ́jú ẹni tó kó nira mọ̀bílù rẹ̀. Ìkórira tó kórira rẹ̀ ni kí ló ṣe fún ẹ? Kí ló ṣe fún ẹ? Sọ́gbà ìyàwó rẹ̀ ni owó dàí papọ̀ gbogbo aláṣẹ rẹ̀ gbé nùdúró kì í ṣe irú ìyẹn rẹ̀ ọ̀tá nùdúró ẹni tó kórira nùdúró mẹ́fẹ́ nùdúró ní wọ́ọ̀bìà wọ́n fi ìyẹn jọ bàbá wa bá irú ọ̀nà wọn náà làwọn náà tọ̀ bí wọ́n ṣe wáyé gbogbo ìgbésẹ̀ tí ó mọ̀ ní ẹ̀ lè rí nílé olóṣèlú kan lọ rí ní ìmọ̀lẹ́ ìpọ̀jù lọ rí. ẹni tó bá bá mi nílé olóṣèlú kan nílò ní ó jáde wá sọ ó tún mi láti ní ìlú pẹ́kẹ́. tí mo bá pẹ́ èèyàn dúró relationship mi pẹ̀lú àwọn tí mo ní relationship pẹ̀lú wọn máa pè wọ́n sí pé ọba adájọ́ lọ bọ́bá dájọ́ lọ gbogbo tí mo lè bá dé yìí kò sí owó olóṣèlú ẹyọ kan nínú gbogbo ẹgbẹ́ tí mo ṣe politician kan kò sí àdúgbò náà ló wà láti lọ́la ló kò sí sàájú náà mẹ́. ilé iṣẹ́ dáa ilé ogun iṣẹ́ dáa náà nínú ọ̀rẹ́ láti ń kọ́ àkọ́kọ́ rẹ̀ ogun iṣẹ́ dáa náà. lẹ́yìn wọn ní pàdé pẹ̀lú àgbẹ̀ àwọn ọmọdé àti ìjọba máa ń tẹ́ wọn máa ń tẹ̀lé pé ẹ̀yìn yìí ọ̀tá olórí ìbúlẹ̀ yìí àwọn ọmọ ẹ̀ka sí ní wọ́n sọ fún ilé ìbúlẹ̀ yìí. ẹ̀ka ló fi ṣe àdámà ẹ̀ fi ṣe àdámà ta ìlú bí yẹn. àwọn àdámà èmi mò ń bẹ́ ní ọmọ tó ń gbéṣẹ́ sí àdámà tẹ́lẹ̀ náà tó ń gbé lọ́wọ́ mo lè ṣe ìjà yìí náà. owó lè yí is more than 20-something million. owó lè yí ilẹ̀ dàgbọ́lé lórí 20-something million. ẹ wá wọ́n tó ti wà ní lórí ilẹ̀ yìí structure yìí láti 30 million ní ọ̀gbà. so ìdí mo fẹ́ wá lọ gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí ní wípé mo ti rò ní problem pẹ̀lú ẹ̀yìn ẹ̀kan ọ̀rọ̀ ń yá ní ìfẹ́jú tọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ ti ń bẹ nínú èyí tá a dè mọ́nú tá a fẹ́ sọ. ọ̀rọ̀ ń bẹ ní ìfẹ́jú ìbẹ̀rù ń sànù tó ń bẹ̀ wọ́n náà lọ́rọ́ sẹ́yìn ní ṣíṣù tó lọ ọ̀dọ́ mufti ìwọ̀ alẹ́. وجعلنا الليل والنهار آيتين فمحونا آية kò sí ọmọ kan ọmọ ẹ̀jẹ̀ ṣe dáadáa tí ó gbọ́ bí ṣe yé títí kó ṣe sọ̀rọ̀ bàbá ẹ̀ tí ò ní ṣubú. sẹ́yìn ṣíṣú yẹn tó bá wá jẹ́ sí pé yìí tó ń ṣe yẹn káwọn bá lọ sáwọn tó nà sùúrù ní àrílára rẹ̀ àrílára àwọn ilé àwọn eléyìí káwọn tó nà sọ. ìgbà tí wọ́n ṣe yẹn ó wá yàtọ̀ gan-an wọ́n gbà kéèkì. àtẹ̀yìn tí wọ́n tó lọ́dọ̀ bẹ̀ àti gbogbo ibi tó ń lọ tí gbogbo ọ̀dọ́ wọn máa ń tẹ̀sí lọ gbogbo wọn ní ìlú wọn bá. ẹni bá wá gbọ́ bí ẹni wọn ní àyè tẹ̀lé ní Yorùbá sọ̀rọ̀
èsì tẹ́mi ọmọ mi ìlú sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ìlú sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ìwọ̀n wo mi kì í sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹni bá gbá bí ẹni àìkẹ́ Ilé bá gbọ́ bí ẹni. ọ̀tá ṣe dára náà máa ń ta ọ̀rọ̀ ọ̀tá ṣe dára náà ní àtàkàjọ bẹ́ẹ̀ òun náà ó mú ẹ̀rẹ́ ẹ̀fẹ́ gbọ́mọ́ ẹ̀sìn tara yìí wọ́n mú ti wù lórí wàlá ولتعلموا عدد السنين والحساب. Tọ̀wọ̀tọ̀wọ̀ bàbá wa dúró ní àwọn àdúrà àwọn bàbá gbogbo
wọ́n ti fọ́ ìjọba mùdírù wọ́n ti fọ́ ìjọba ṣe kàrí èmi mo sọ̀rọ̀ wọ́n ìjọba 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 mo fi ọ̀pọ̀ ọba tó ní kùránì máa ń kára yá lè fọ ìyá àlọ́ ìlẹ̀ ọba tó ní kùránì mo kúra sí wọ́n ti fọ́ ìjọba mọ́tàsí àwọn mọ́tàsí tẹ̀lé wọ́n ti fọ́ èyí tí mo tún ṣe wọ́n àdìtì lókù tó ṣe àwọn tó ń fà nígbà tá a ti lọ́pọ̀ táwọn ọmọ táàrò ti bàbá wa táwọn personal interest wa àwọn ti Islam àwọn ti igbe bàbá yẹn ó bí nǹkan yẹn kalẹ̀ fún Islam àwọn interest wa kí la fẹ́ jẹ́ níbẹ̀ kí la fẹ́ mú bẹ̀ káwọn ọmọ ti dúró wa. ẹ̀yin yá ló kàn nínú ìgbà wọn ṣe fún mi wà láì kó fún ọba tó bá ti tẹ̀lé bóyá ṣe ní ìgbà tí mo ń sọ yìí ó yàtọ̀ sí tí mo sọ lórí àbáyé ó yàtọ̀ sí ìtọ́jú tí ń bẹ lọ́kàn tó kù mí kọ́ lọ ó tó yìí. ilé tí mo rán yìí tí mo rán yìí wà láwùjọ àmọ́ mi ò ní tọrọ bí kí má káṣọ ẹ̀ bọ́n fún mi ní ìgbà má káṣọ ẹ̀ ló fún mi ní ìgbà má káṣọ ẹ̀ ní ìgbà sáyẹ̀ mi ò lè lọ má káṣọ kí n tọrọ àkáǹtì má káṣọ kí n kó 20 million jáde torí mo ná 20 million yẹn ṣẹ́yọ̀ ní ìlú wọ ọ̀nà tó bẹ́ẹ̀ lọ ṣẹ́yọ̀ ní ọ̀nà tó bẹ́ẹ̀ lọ mo ṣẹ̀ṣẹ̀ fúnra ilé tẹ̀ fúru wa 30 million mọ́ a kí mo fẹ́ lọ́wọ́ ṣe mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ fúru wa fáwọn ọmọ ilé tó àwọn ọmọ tí ó mọ̀ sí ilé tó. Àlàmúnà àlàmúnà àlàmúnà. ẹ̀gbọ́n wọn lè fi máa gbé dáadé ádámọ̀ gbogbo àwọn tẹ́lẹ̀ yẹn tí wọ́n takò òbí mọ́tẹ́s ṣé ádámọ̀ ni wọ́n ń takò wọ́n fẹ́ fọ́ ìjọba yẹn ìwọ ni wọ́n wọ́n yẹ àti ìwọ ni wọ́n lọ́ọ́ ní ìjọba ìlú wọn wà wọ́n fẹ́ fọ́ ìjọba ṣe ádámọ̀ wọ́n lè ti fọ́ kọ́lá kí n tẹ́lẹ̀ àwọn tó ń fọ́ ìjọba yẹn wọ́n fọ́ ìjọba ṣe wọ́n fọ́ wọ́n yọ kíkà sí wọ́n àbọ̀ká bàbá wọn tó ń bá dé ìdílé ìrọ̀lù ìyá ọkọ̀ síta ṣé wọ́n á dẹ̀ àfọ́ mi ìrọ̀lù.